fífi ìdí ikú Herbert Wigwe múlẹ̀ látàrí ìjàmbá ọkọ̀ òfurufú. Ìjàmbá ọkọ̀ òfurufú tó burú jáì ni èyí tó ṣẹlẹ̀ ní California lẹ́yìn tí ń ṣe àmì ìjàmbá ọkọ̀ òfurufú ẹlẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ náà láàrin ọ̀sẹ̀ kan. Àwọn aláṣẹ sọ pé ọkọ̀ òfurufú náà ṣubú nítòsí Nipton ní etí aṣálẹ̀ Moje ní ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì. Ọkọ̀ òfurufú aerocopter EC-130 ti gbé èèyàn 6 lákòókò ìṣẹ̀lẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ ibi ńlá yìí wáyé ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tí ọkọ̀ òfurufú ọmọ ogun ojú omi tí ó gbé àwọn ọmọ ogun 5 ṣubú lákòókò tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní Pine Valley ní ti California. Ìròyìn jẹ́ kó yé wa pé aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Access Holdings Herbert Wigwe, ìyàwó ẹ̀ Chizoba Wigwe, ọmọkùnrin rẹ̀ Chizi Wigwe, olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ Faleye Olúṣọlá àti alága tẹ́lẹ̀ rí ti Nigerian Exchange Group PLC ọ̀gbẹ́ni Abímbọ́lá Ògúnbáwò àti àwọn mìíràn wà nínú ọkọ̀ òfurufú náà. Ọkọ̀ òfurufú yìí gbéra láti lọ sí Las Vegas ní alẹ́ ọjọ́ Jímọ̀ ọjọ́ 9 oṣù kejì ọdún 2024. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú náà ṣẹlẹ̀ nítòsí ààlà ìlú tó wà láàrin Nevada àti California tí ó sì gbẹ̀mí Herbert Wigwe, ìyàwó rẹ̀, ọmọkùnrin rẹ̀ àti alága tẹ́lẹ̀ rí fún Nigerian Exchange Group, ṣùgbọ́n tí orí kó olùrànlọ́wọ́ pàtàkì aláṣẹ Access Holdings yọ. Ìròyìn náà tẹ̀síwájú pé ohun ìyàlẹ́nu ló jẹ́ bí Faleye Olúṣọlá, olùrànlọ́wọ́ pàtàkì fún Herbert Wigwe ṣe yọ nínú ìjàmbá ọkọ̀ náà. Nínú àlàyé tí ó ṣe, ó ní àwọn ti wọ ọkọ̀ òfurufú yìí láti London, United Kingdom sí Palm Springs, ìlú kan ní California. Nígbà tí wọ́n dé Palm Springs, wọ́n gbéra láti lọ sí Boulder City ní Nevada. Ṣùgbọ́n Faleye ṣàlàyé, ó ní òun kò ní wọ ọkọ̀ òfurufú yìí lọ sí Boulder City nítorí bí ojú ọjọ́ ṣe rí, pàápàá jù lọ nítorí pé alẹ́ ti lẹ́. Fún ìdí èyí, ó pinnu láti rin ìrìn àjò náà lójú òpópónà. Ó tẹ̀síwájú nínú ìrìn àjò náà pẹ̀lú ọkọ̀ òpópónà tí àwọn ìyókù Herbert Wigwe àti àwọn mìíràn sì wọ ọkọ̀ òfurufú. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ṣàlàyé pé ikú akíkanjú onímọ̀ òwò yìí Herbert Wigwe tòun tìyàwó àti ọmọkùnrin rẹ̀ pẹ̀lú àwọn mìíràn tó pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ibi yìí jẹ́ ìyàlẹ́nu àti ohun ìbànújẹ́. Ó sọ síwájú sí i pé ìṣẹ̀lẹ̀ náà dàbí àjálù ńlá àti pé orílẹ̀-èdè Nàìjíríà wà nínú ẹkún fún ìṣẹ̀lẹ̀ náà, pàápàá jùlọ ìpínlẹ̀ Rivers nítorí pé olóògbé Herbert Wigwe jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Rivers. Olùdarí àgbà àti ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí pápákọ̀ òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà, arábìnrin Olúbùnmi Kúkú, ti sọ pé alákòóso ẹgbẹ́ Access Holdings PLC Herbert Wigwe sọ fún òun pé òun ti pinnu láti lo ọrọ̀ ohun àlùmọ́nì àti ìrírí òun fún ìdàgbàsókè ẹ̀dá ènìyàn. Kúkú sọ síwájú sí i pé Wigwe sọ èyí nínú ìpàdé pẹ̀lú òun àti mínísítà fún ọkọ̀ òfurufú àti ìdàgbàsókè òfurufú Festus Keyamo ní ọjọ́ Ìṣẹ́gun tó kọjá. Nígbà náà ni ó ṣàpèjúwe alákòóso ilé ìfowópamọ́ Access tí ó di olóògbé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ nínú iṣẹ́ ìṣúná. Ó sì tún sọ pé ikú Wigwe yóò jẹ́ ohun ìmọ̀lára gidi. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún ṣàpèjúwe ikú olóògbé Herbert Wigwe gẹ́gẹ́ bí àjálù ńlá tí ó yanilẹ́nu ju òye ẹ̀dá lọ. Èyí wáyé lẹ́yìn ìjẹ́rìísí ìjàmbá ọkọ̀ òfurufú tó gbẹ̀mí ọ̀gá àgbà àti olùdarí ilé ìfowópamọ́ Access, ìyàwó rẹ̀, ọmọkùnrin rẹ̀ àti alága tẹ́lẹ̀ rí ti ẹgbẹ́ Nigerian Exchange ọ̀gbẹ́ni Abímbọ́lá Ògúnbáwò. Àwọn olùṣètò ìdíje ti Access Bank Lagos City Marathon Nilayo Sport Management ń ṣọ̀fọ̀ ikú alákòóso Access Holdings PLC nígbà tí wọ́n ń ṣàpèjúwe ipa rẹ̀ lórí àṣeyọrí ayẹyẹ ọdún 9
tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí gẹ́gẹ́ bí ohun tí wọn ò ní lè gbàgbé. Wọ́n sọ síwájú sí i pé ìṣẹ̀lẹ̀ ńlá bíi yìí tó gbẹ̀mí Herbert Wigwe àti ẹ̀mí àwọn mìíràn tó wà nínú ọkọ̀ òfurufú náà wáyé wákàtí díẹ̀ lẹ́yìn tí wọ́n parí akẹ́sàn eré ìdíje tí Access Bank ṣe agbátẹrù ẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ṣáájú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú yìí, olóògbé Herbert Wigwe ṣe àtẹ̀jáde ní oṣù kínní nípa mímọ rírì ìgbésí ayé àti mímọ rírì gbogbo ọjọ́. Nínú àtẹ̀jíṣẹ́ kan tí wọ́n gbé jáde lórí ẹ̀rọ ayélujára Twitter ní ọjọ́ 19 oṣù kínní ní Wigwe ti kọ̀wé pé lónìí àti ní gbogbo ìgbà, ẹ jẹ́ kí a rántí pé ayé yìí jẹ́ ẹ̀bùn iyebíye. Ó jẹ́ àǹfààní fún wa láti mí, láti mọ ìfẹ́, láti ní ìrírí àti láti ṣe ìsopọ̀. Fún ìdí èyí, ẹ jẹ́ kí a bọ̀wọ̀ fún àwọn ẹ̀bùn yìí nípa gbígbé pẹ̀lú ìdí èyí, pẹ̀lú oore àti ọpẹ́, kí a sì jẹ́ kí gbogbo ìgbà máa ní ìtumọ̀ sí wa. Ó sì parí àtẹ̀jíṣẹ́ náà pẹ̀lú ẹ jẹ́ kí a ka ọjọ́ wa. Kò ní jù báyìí lọ fún ìròyìn náà. Agnes Abiodun ló ń jábọ̀ ìròyìn láti ìkànnì Jígí Alára.